ta lọ́lọ́run jáde ẹ̀yin èèyàn lórí gbólóhùn tí Gani Adams tí wọ́n fi ránṣẹ́ sí Sunday Igboho lánàá òde yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lánàá òde yìí ni Ìbà Gani Adams Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n jáde láti wá sọ̀rọ̀ fúngbà àkọ́kọ́ láti ìgbà tí Sunday Igboho tó ti bẹ̀rẹ̀ sí ń ká àwọn ọmọ ẹgbẹ́ Èrò Ẹkùn tí ń kó wọn wọnú Old Ọ̀yọ́ National Park látàrí pé wọ́n ń wá àwọn afẹ̀míṣòfò káàkiri wọ́n ń wá àwọn ajínigbé káàkiri ẹ̀yin èèyàn Ìbà Gani Adams jáde sọ̀rọ̀ lánàá mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí fọ́nrán yẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ò tí ì rí fọ́nrán yẹn ẹ̀ láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ta lọ́lọ́run wá jáde ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá gbọ́ analysis tí ta lọ́lọ́run ṣe lórí ọ̀rọ̀ yìí làákàyè yín ò ní jọba o bàbá yóò máa ju yín ṣe ẹ̀yin èèyàn mi ẹ dẹ́kun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ó ní àwọn nǹkan kan tí ta lọ́lọ́run mẹ́nu bà nínú fọ́nrán tí mo mú wáyé ó ní àwọn nǹkan kan tó ń mẹ́nu bà ẹ rí i pé Ìbà Gani Adams kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú wípé olóyè Májàsọ́lá bó tilẹ̀ jẹ́ pé wọn ò dárúkọ àmọ́ gbogbo àwọn tí bá ń gbọ́ wọn náà wọ́n á ti mọ̀ pé olóyè Sunday Igboho ni wọ́n ń ta sí àwọn ni wọ́n ń bá sọ̀rọ̀ àbí tí ó tún lẹ́lòmíì tó tún kó yẹn wọnú gbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣó lẹ́lòmíì tó gbé drone wọnú gbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní pé kò kì í ṣe nǹkan tó dáa kíyàn máa lójú ogun kíyàn máa gbé kámẹ́rà dání lọ sójú ogun wọ́n ní Sunday Igboho gbé kámẹ́rà dání wọ ojú ogun lọ wọ́n gbé drone wọ́n bẹ̀rẹ̀ sí ń survey wọ́n ń ya gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń post ẹ̀ sórí social media pé gbogbo kíní yẹn ti cast tán already gbogbo ayé ti gbọ́ kódà gan wọ́n ní the way táwọn yẹn ṣe gbọ́ lórí ọ̀rọ̀ yẹn pé ibi táwọn afẹ̀míṣòfò yẹn bá fara pamọ́ sí àwọn náà ó ti gbọ́ torí pé àwọn náà ní access sí internet fún díẹ̀ yìí ńkọ́ wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe yẹn pé kò bójú mu ó wá ní nǹkan kan tí wọ́n fi parí ọ̀rọ̀ wọn wọ́n á ní pé ní ti tàwọn o táwọn bá fẹ́ kó àwọn 2,000 men wọnú gbó àwọn ò rí dájú pé àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá gbọ́ Ọọ̀ni of Ilé-Ifẹ̀ gbọ́ sí Aláàfin Ọ̀yọ́ gbọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà gbọ́ pé gbogbo àwọn lọ́balọ́ba àwọn ládéládé tó bá yẹ kí wọ́n fọ̀rọ̀ yẹn tó létí páwọn gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún wọn ná níta lọ́lọ́run bá dáhùn wípé ṣé ìgbà tẹ́ bá ti sọ fún Ọ̀nìrìṣà tẹ́ sọ fún kábíyèsí tẹ́ sọ fún gómìnà tẹ́ sọ fáwọn ọba tẹ́ sọ fáwọn ìjòyè ìgbà wo ni gbogbo ayé ò tí ì wá gbọ́ tán náà báyìí pé everybody ti gbọ́ pé ṣé wá dìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí announce gbogbo kíní káàkiri kó tó di pé yìí máa tún àìṣe wá gbé gbèsè tẹ́ fẹ́ gbé ẹ̀yin èèyàn ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù torí pé kíni ọ̀rọ̀ ń ò dùn lẹ́nu mi ẹ jẹ́ ń gbé ta lọ́lọ́run wọlé kẹ́ wá gbọ́ analysis ta lọ́lọ́run bàbá yẹn wọ́n analyze sọ̀rọ̀ yẹn wọ́n mú láwẹ́láwẹ́ ni wọ́n mú lábala kódà wọ́n tún ta sí àwọn ọmọ Gani Adams tó ń jáde tó ń sọ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé kò bétí gbé ọ̀rọ̀ sólóyè Májàsọ́lá Sunday Igboho owó bàbá dámì owó bàbá tó pupa bíi bòròró yẹn tó já ẹ lọ́jọ́ sí tó bẹ̀rẹ̀ sí ń pe Sunday Igboho lórí kò sórúkọ tí ò pè wọ́n tán látàrí pé wọ́n ṣàn bíìfù iná ni ẹ̀tanú wọ́n ní pé àwọn ti ń expect bóyá Ìbà Gani Adams ó jáde láti wá address ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ni pé lójú àwọn míì á dàbẹ́ ni pé nǹkan táwọn guys yẹn ń ṣe pé bẹ́ẹ̀ ni pé ó ń dùn mọ́ Ọ̀nà Kakanfò nínú ni ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu ta lọ́lọ́run ẹ̀yin tẹ́ bá ń bá kàn ní ìpàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè òun gangan ní òmà tàyín lólobó ní gbòògbàkúùgbà tábà ti ń ju fọ́nrán sórí ìlàyé láì dé ìnà pẹnu ta lọ́lọ́run ó yá ẹ bá ń gbóhùn sókè. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akí ògbẹ́ olóòfẹ́ ta lóhùn káàkiri àgbàrá yẹn pátá bó ti tẹ́ fún wọn nìfọ́ nítorí pé òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o ẹnìkan ní ta lọ mọ lo kábíyèsí tí a fẹ́ kí Ìbà Gani Adams mọ lo kábíyèsí ìkàtì àti mọ kọmẹǹtì
ó ní ta ló ń lo kábíyèsí fún pamọ́. Bọ́dọ̀ sí yẹn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá káfàtà Ìbà Gani Adams. Mo rí fọ́nrán kan tẹ́ ṣe tí Àgbàlá Gabriel jókòó sẹ́gbẹ̀ẹ́ yín. Èmi ò tiẹ̀ kọ́ mọ̀ bóyá Àgbàlá Gabriel ló ń question yín. Musari tó jókòó tó gé apá súùtù gẹ́gẹ́. Nínú fọ́nrán yìí, màá play fọ́nrán yẹn náà ti wá gbọ́. Bàbá nínú fọ́nrán yìí, Ààrẹ Ọ̀nà Kakanfò sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ léyìí tó nítumọ̀. Ṣùgbọ́n àwọn àkíyèsí kan wà tí wù mí kí n pe Ààrẹ Ọ̀nà Kakanfò sí nípa pé ṣé ń pa àwọn ọmọ kan àwọn kan tí ń jáde tí wọ́n sọ̀rọ̀ sólè Sunday Igboho tí wọ́n bàbá kan ó lógo báyìí bàbá tó kú mọ̀kú àmọ̀nà ọ̀run mọ̀lọ́kan báyìí ó lógo báyìí tí ń sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho àtúmọ̀ ọmọ kan náà wà ẹbí tó dàbí ewúrẹ́ tí ń yàgbẹ́ báyìí tó lówó Sunday Igboho kò já mo dákẹ́kẹ́ olóyè Sunday Igboho àwọn àbá àwọn kan lójú ológun jùlọ táwọn àbá rẹ̀ tó lógun jùlọ olóyè Sunday Igboho lọ táwọn èèyàn tẹ́kọ̀ọ́ tí wọ́n jáde àmọ́ èèyàn náà wà nípa ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ rò pé àbáwọn tí ń jáde yìí àbínú Ààrẹ Ọ̀nà Kakanfò súndùn sí bó ṣe ń jáde ni Ààrẹ Ọ̀nà Kakanfò ló rán wọn ni Ọlọ́run ti gbé sípò àgbàlagbà Ààrẹ Ọ̀nà Kakanfò Ọlọ́run má jẹ́ jábọ́ yìí táwọn èèyàn fẹ́ kẹ́ ẹ sọ yẹn ẹ̀yin ẹ mọ̀ sọ yìí táwọn èèyàn fẹ́ kẹ́ ẹ sọ yẹn ẹ mọ̀ sọ ẹ̀yà jẹ́ gbé fara náà torí ẹ̀yà ọkọ̀ jẹ́ gbé fara náà kí n tó wá sọ tinú mi. Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kò gbé kámẹ́rà lọ sógun tí ò ti parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kò máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò ò dẹ̀ níwà ní palace kò máa sọ pé a ti crack yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o ọ̀nà ń pè ní catastrophe on security strategy gbogbo breakthrough tàbí níláyè. Ẹ ṣé bàbá wa ẹ rí i pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ wà ń bẹ ẹ rí i pé nígbà tí àwa náà rí nígbà táwọn ìlú ẹkùn tó wà lójú ogun tó wà lójú ìjà táwa náà rí i pé wọ́n sáré fi fọ́nrán jáde ikọ́ set drones wọ́n sáré fi fọ́nrán jáde ikọ́ set camera ẹ rí i pé àwa náà takò pé kò yẹ ó wà ẹ̀ lì láti sáré máa gbé kámẹ́rà jáde torí àwọn ọ̀tá tí wọ́n bá fà ẹ rí i pé àwa náà complain pé ó wà ẹ̀ lì bẹ́ẹ̀ ni but láti jẹ́ kí peace òre Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ láti jẹ́ kí peace òre irú àwọn ibi báyìí kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ débẹ̀ torí ẹrú wa yìí lè jáde ká condemn action pé ó yẹ kí wọ́n jẹ́ kí a ní result kí wọ́n tó set camera irú wa yìí lè jáde dáadáa but kò yẹ kí irú yín ó lè sọ torí pé bí irú ṣe ń sọ ìsìn pé Ààrẹ Ọ̀nà Kakanfò lè jáde kó a mọ set drones kó mọ fi àwọn ọ̀tọ̀ níbi táwọn yóò rò kàn lọ o wọn ó rò pa àwọn ikọ̀ ọ̀rú ẹkùn lẹ́fí mẹ́sẹ̀jì yìí ìbáwí ni láti ti mọ sọ báyìí wọn ó rò pa àwọn tó ti ń jáde àwọn ọmọ tó pera ọlọ́mọ tó ti ń jáde wọn ó rò pé ìlẹ́nà wọn ni àbí pé inú ti ń gẹ̀ ti ẹ̀dùn sí bọ́ọ̀ yín sọ̀rọ̀ yẹn ṣé tí mo sọ rí yín ààrẹ nítòótọ́ ó dáa kéèyàn ó ti bá ṣẹ́ jìnnà kéèyàn tó máa fi fídíò fíran jáde tí yóò bá sì fíran jáde gan kí gbogbo fọ́nrán lèyìn mọ́ fi jáde ẹ̀rí pa àgán tako fọ́nrán kan tí wọ́n káwọn ọmọ kan àwọn Fúlàní tí wọ́n lù wọ́n ẹ̀rí pa àgán náà tako fọ́nrán náà ní tòótọ́ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tòótọ́ ni ààrẹ a lè gbé drone jáde a lè gbé drone lọ sójú ogun a lè gbé kámẹ́rà lọ sójú ogun kò sí téèyàn lè gbé lọ sójú ogun technology ìsìn nìyẹn tí ẹ lè fi jagun torí àwọn ọmọ Fúlàní tó wà ní tó ń jiyàn gbéga àwọn gẹ́gẹ́ lo kámẹ́rà tí wọ́n rìkọ́dù tí wọ́n ṣẹ̀dẹ̀ sí gbòòrò láyé àtijọ́ kò dẹ̀ sí gbogbo orú yẹn kò sí technology yẹn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná wọn ò lo kámẹ́rà wọn ò lo drones láti jagun ara àlẹ́ torí pé àwọn èèyàn ò lò káàrọ̀ sapá lò ó tọ́ ká lo kámẹ́rà ká lo drones ṣùgbọ́n ká mọ́ tí mọ́ fi léde ní yàjòyàjò torí àwọn ọ̀tá ọ̀rọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò wù mí kẹ́ ẹ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ kámẹ́rà drones yẹn ó kàn wù mí kẹ́ ẹ sọ̀rọ̀ tí yín lọ́tọ̀ tí ò fi ń dàbí tí ò táwọn òfin mọ́ sọ yín lóhùn
wípé ṣe ti rí àwọn tó ń jáde ṣe rí pé ọ̀dà ìpàrẹ̀ náà ló rán wọn. báwọn ikọ̀ ọ̀rọ̀ ẹkùn àwọn Sunday Igboho olóyè Sunday Igboho báwọn ṣe máa ń ṣe nìyẹn. ẹ sì jí káwa tá a jọ wà mídíà ká máa sọ̀rọ̀ káwò mọ́ tá a ṣe nǹkan tó wá ti jí pé kíní ìfẹ́ ó fẹ́ a rí pé ó fẹ́ mẹ́ẹ̀ ẹ jẹ́ káwò complain gbogbo tá à ń sọ wọ́n ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ṣe jáde tẹ́yìn sọ yìí lójú àwọn èèyàn orogún òun mọ̀ pé o wọ́n rò pé ẹ̀ ṣe bá ti sọ pé gbàtà rẹ tí ò ti jáde tí wọn ò ṣe nǹkan kan àwọn tó wá sẹ́ẹ̀dẹ̀ wọ́n fẹ́ mọ̀ condemn wọn kò sí bí wọ́n ti fẹ́ kọ́ni létí ọ̀tá àbí kí n mọ̀ lò lọ́tà kì í bẹ́ẹ̀ fẹ́ kọ́ni létí ẹni tí ò fẹ́ réèyàn etí ọ̀tẹ̀lẹ̀ ni ó fi gbọ́. wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ kan wà lẹ́yìn pé kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ débẹ̀ for the sake of kí wọ́n mọ̀ sí controversy a ní ká tó gbọ́ ẹ̀pọ̀ kájọ tó ní. irú àwọn àìdí àtẹ́yìn náà ni tó bá ṣe é ṣe gan ni nílá àwọn ọmọ yín tí a lè kó pọ̀ máwọn ọmọ ìlú ẹkùn kẹ́hìn dẹ̀ fún wọn nírú àwọn àìdí àyè pé ẹ mọ̀jà sí báyìí mọ̀jà sí báyìí mọ̀jà sí báyìí tàbí tá a lè pa àwọn tíìmù yẹn behind camera eléyìí ló kù sí eléyìí ló dé ló kù sí eléyìí ló kù sí wọn ò rí wá bí ẹni pé group ni wá bí ẹni pé àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni kò ní fẹ́ bójú pé irú ọ̀rọ̀ yìí online láàrẹ̀ àríwá àti ọmọ correct ẹ̀ táwọn kó àbí mọ̀ pé ó dà ìparẹ́ náà ọ̀rọ̀ mú pọ́lọ̀ yé yín ẹ̀yin àgbàlagbà lẹ́ ń gbọ́ mi ẹ̀yin sọmọ kéékèèké ẹ jẹ́ ń gbọ́ síwájú. gbogbo pẹ́ẹ́kù ta ní láyè ní rí wa ta bá ń fẹ́ lọ sọ operation yẹn ní rìkọ́ọ̀dù ọjọ́ ta bá ti mú kúpìtì àbí ta bá ń láìpẹ́ àwọn yẹn òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí èyí tí ó ṣẹlẹ̀ ní àwọn ọ̀dọ̀fin just 3 weeks ago lóbi ní ọkàn ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù àwọn ọ̀gbìn àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra wọn lè rìkọ́ọ̀dù nígbà tó wọnú rẹ̀ nígbà tó ń láìpẹ́ ìtumọ̀ yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dù síta. èyí àwọn gbogbo ọ̀tá ti ṣe ìlú adáwọ̀ ní operation ká rìkọ́ọ̀dù because o bá rìkọ́ọ̀dù ẹ̀ tó ti lọ pò sí ẹ̀ àwọn ọ̀tá tó bá gbé ibi tó ń gbé wọlé tó bá gbé dé gbogbo wọn bá gbé pò sí ìfẹ́ ti close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. in the process you are putting the life of that person in danger àwọn tó ti mú yẹn tó bá rí pé ẹ ti ń gbé ní ẹsìn mídíà gbé close mọ́ wọ́n lè pa wọ́n. bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀lẹ́ sọ pé tó bá rí pé èèyàn post èèyàn rìkọ́dù ẹ̀ èèyàn gbé sí mídíà ó léwu fáwọn tí wọ́n jí kó. so ààrẹ mi ò tako pé ohun tèmi kọ́bẹ̀ yọ láàrin ẹni pé ó dáa bí wọ́n ṣe rìkọ́dù kí wọ́n rìkọ́dù ó dáa torí tí sójà náà bá lọ sójú ogun àwọn náà gbé kámẹ́rà dání ṣùgbọ́n láti máa post òun lèmi tako wọ́n á lè padà post ẹ̀ nígbà tí ọ̀rọ̀ bá kúregbé tán tọ́mátì even gan nígbà tó ti wá mẹ́gan tó wá post gan ó lójú àwọn ibi tó yẹ kéèyàn ò post ó lójú àwọn ìtẹ̀yàn gbúdọ̀ post ìtẹ̀yàn gbúdọ̀ fẹ́ post nígbà táìmù tí ọ̀rọ̀ yẹn tó ń gbóná lọ́wọ́ ó yẹ kéèyàn ó jọ tọ́ta òfin ní mọ ibi téèyàn wà gangan àti ibi tí èèyàn kù sí àti ó ti yé ó yẹ kéèyàn ó jọ téèyàn bá fẹ́ post dáadáa ìtẹ̀yìn bá fẹ́ post ó yẹ kéèyàn ó jọ dáadáa kéèyàn tó lè post nǹkan nílùú táìmù yẹn ṣùgbọ́n pé kéèyàn má lo kámẹ́rà èèyàn lè lo kámẹ́rà dáadáa ṣùgbọ́n táwọn náà ṣe tí mo fi pé wọ́n post ni pé wọ́n ní tí Ọlọ́run bá rí ọ déèyàn náà ò rí ọ mo rò pé táwọn náà ṣe tó fi rò pé káwọn mọ post nu so kí wọ́n post mi ò takò ṣùgbọ́n kí wọ́n ó láwọn ibi tí wọ́n gbúdọ̀ post ó là wá ń sọ pé tí a fẹ́ post ọ̀yà àwọn eléyìí edit ẹ̀ ẹ̀yà àwọn eléyìí kó eléyìí àwọn èèyàn gbúdọ̀ rí for now àwọn èèyàn gbúdọ̀ rí for what ní mẹ́ẹ̀tì yẹn náà àwọn èèyàn fẹ́ rí nǹkan kan láti mọ̀ pé wọ́n wà nù gbó wọ́n ń ṣiṣẹ́ irú ẹ̀ tẹ́ ẹ sọ ní ìsìn báyìí tí ẹ̀yin sọ tẹ́ pé àwọn OPC wọ́n lọ mọ́ àwọn kan tó lọ ní àwọn Kútọ́nù àti kíníkan kan èèyàn mélòó ló mọrú èyí tẹ́yin sọ yìí pípẹ́ yìí náà ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí ìwà yìí pẹ́ sọ wọn mọ̀ sọ pé tó wáyé pọ́ lọ́run rí ọ jẹ́yàn náà ò rí ọ èmi ò takú pẹ́ ṣiṣẹ́ bílẹ̀ Yorùbá bílẹ̀ Káàárọ̀ ó ṣe da làwọn àfta èmi ò takú pé ẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n àìmọ̀ ṣe àṣehàn lójú gbogbo àwọn èèyàn bí ẹni pẹ́ ṣiṣẹ́ ló jọ ṣé tí mo sọ yé àìmọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pẹ́ ṣiṣẹ́ bí ẹni pẹ́ ṣiṣẹ́ ló jọ èyí tó wá burú jù ni pé
àwọn ìwádìí bí ẹni pẹ́ ṣiṣẹ́ àwọn ọmọ tó wájọ́ mọ́ OPC náà tó yẹ káwọn náà mọ́ jáde kó mọ́ fiṣẹ́ tẹ̀yìn náà ti ṣe hàn wọ́n wá ń bèèbú wọ́n ń ṣépè wọ́n bú olóyè Sunday Igboho wọ́n nífẹ̀ẹ́ lu géètì ní fọ́ọ̀nù pílà ní táyé pé bẹ́ẹ̀ sì jáde sìn tẹ́ ẹ ṣàlàyé wípé àwọn kan kú tọnu ẹ rescue wọn lọ́wọ́ Fúlàní làwọn bàbá atókùnmọ̀kù àmọ̀dánumọ̀ lọ tó jáde tó lógo báyìí tí mo lóye Sunday Igboho akébẹ̀ làwọn bàbá yẹn náà jáde ni wọ́n ń sọṣẹ́ tí OPC náà ṣe pé kò rí bẹ́ẹ̀ àwa OPC náà àwa náà lọ bí báyìí a lọ bí báyìí a lọ bí báyìí kò sẹ́ni nǹkan tí ó bá àwọn bàbá yẹn bọ̀ ìtọ́ káwọn bàbá yẹn fi jáde láwọn ọmọ OPC káwọn náà sọṣẹ́ tó OPC ṣe èbú lókun èbú wọn ń bú kódà bàbá yẹn ń ṣépè fún Sunday Igboho kí ló dé tẹ́pẹ́ tí same ambition ní gbogbo wa ní pé gbogbo wa fẹ́ kí wọ́n mọ̀ jù wá gbé mọ́kúnmọ́ pa wá mọ́ ni ó sì àdìpá àtúnṣe orogún òwò lórí ẹ̀ kò sí orogún bẹ́ẹ̀ náà so àwọn ọmọ OPC ẹ gbúdọ̀ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ goals kan náà gbogbo wa ń lé táyé goals kan náà gbogbo wa ń lé ká nídìí àti mọ̀ bú ẹnìkan káwọn kan lọ́mọ bóyá Sunday Igboho torí pé ẹ fẹ́ support ààrẹ ó wrong iṣẹ́ tí OPC náà ṣe ẹni kún wọn mú wá káwọn náà fi ayé ìyẹn dáa jòbú tán bú lọ Àgbẹ̀kọ̀yà iṣẹ́ táwọn náà ṣe wọ́n mú wá kún fi ayé àwọn Àmọ̀tẹ́kùn iṣẹ́ táwọn náà ṣe wọ́n mú wá gbogbo nípa tálájọ mọ gbóríyìn fún papọ̀. wọ́n lè pa wọ́n lè fẹ́ gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá wọ́n má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́ ẹ̀jẹ̀ ká ṣòtítọ́ wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó níjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn àwọn tí a sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun ọlọ́pàá ṣe wọ́n sọ pé àwọn làwọn release wọn o ibodè ṣáájú ẹ̀wọ̀n ní kò ṣe dáa nípa tó wà tó ìdìbò tí kò tó ibodè ṣáájú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. irọ́ ọlọ́pàá pa mẹ́ yẹn ààrẹ irọ́ ọlọ́pàá pa kò tí omi kẹ́yìn ò tẹ̀ sọ̀rọ̀ sí ogúndé gbogbo bíi torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn yóò mú dàbẹ́ ni pé bóyá ẹ̀ tó ń ta àwọn sáwọn kan ni kò tí omi kẹ́yìn sọ̀rọ̀ dé gbogbo bíi ipò àgbàlagbàgbà ọlọ́pàá pa then ok ẹ jẹ́ ká jí kí n ṣàlàyé àníyẹn nígbà tí olóyè Sunday Igboho lọ sí Gàngán tí wọ́n sọ fáwọn Fúlàní yẹn pé àwọn fún yín ní 2 hours kẹ́ lọ release wọn after bíi 2 hours nígbà tó di bí ọ̀rọ̀ lọ̀lẹ́ àwọn ará Gàngán gbogbo wọn wọ́n celebrate olóyè Sunday Igboho pé ẹkùn ọkọ̀ Fúlàní ó ti fún wọn ní kíní kankan wọ́n tún sọ àwọn obìnrin kan náà tí wọ́n jáde wípé tán kí àwọn obìnrin yẹn káàbọ̀ òun làwọn àtàwà mídíà làwọn mídíà fi gbé jáde pé Sunday Igboho fún wọn 2 hours wọ́n dẹ̀ ti release wọn àwọn tó wà mídíà ló sọ pé ló gbọ́dọ̀ yìí jáde pé Sunday Igboho fún 2 hours wọ́n dẹ̀ ti release wọn kìí ṣe official page Sunday Igboho lẹ ti rí kìí Sunday Igboho ló gbé yẹn jáde so dákú Sunday Igboho fún ẹ ló gbé yẹn jáde ni ayọ̀ pé ó fi pọ́nlẹ̀ lé àwọn àtàwà mídíà là ń gbé kiri pé wọ́n ní olóyè Sunday Igboho ó fún wọn 2 hours wọ́n dẹ̀ ti release ẹ̀ àwọn àtàwà mídíà là ń gbé jáde kìí ṣe official page olóyè Sunday Igboho ok ìyẹn wá lọ nígbà wá di after 2 weeks tán wá gbà wọ́n yẹn sílẹ̀ tẹ́ a sọ pé olóyè Sunday Igboho wípé ọlọ́pàá ló gbà wọ́n ààrẹ ọjọ́ òní tíyìn ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ sọlọ́pàá òsì láyé látijọ́ yìí ni ọlọ́pàá tíìmù ọlọ́pàá kún tíìmù ìrú ẹkùn àwọn Sunday Igboho láti gbà wọ́n ni tíìmù ọlọ́pàá kún ìrú ẹkùn láti gbà wọ́n ni kámọ́ sàbòsí ibi tọ́lọ́wọ́ téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ àwọn ìrú ẹkùn àti ọlọ́pàá ló gbà wọ́n ṣùgbọ́n ọlọ́pàá kún ìrú ẹkùn ni kì í ṣe pé ọlọ́pàá gangan ló gbà wọ́n ok ó wá ju gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjì tìró Sunday Igboho lò fún wọn 2 hours after 2 weeks ó padà gbà wọ́n padà ṣé ìwà ṣérú ẹni wá ṣe ṣérú ẹni ṣé kò gbìyànjú ó yá ẹ wá dúró àwọn tí wọ́n ti kó láti jọ yìí ẹ wá dúró àwọn tí wọ́n ti kó láti jọ tí wọ́n rí yẹn gbà wọ́n kalẹ̀ tí Sunday Igboho wá dá sí léyìí tẹ́sí padà rí wọn gbà ṣé kò gbìyànjú. ó gbìyànjú táìpé rọrùn ní irú àbá tó kẹ́gùn mójú tí ń sọ̀rọ̀ lára àwọn OPC mu ẹni kóun náà
kó fáwọn tó jẹ́ ọmọ Ológbòmọ̀ṣọ́ kó fáwọn náà 2 hours ó ti yé yín bàbá tó kàn bọ̀ tí wọ́n ń bolo Sunday Igboho kóun náà jáde kó fáwọn tó ń jẹ́ ọmọ Ológbòmọ̀ṣọ́ kó fún 2 hours tádàzá 2 weeks kóun náà wá kọ́lọ́pàá sódì kó wà lọ káwọn náà wà lọ gbà àwọn ọmọ yẹn wá ibi táyà interview ọ̀pọ̀lọpàá ṣiṣẹ́ tó tọ́nu interview ọ̀pọ̀lọpàá ló ṣe nù bàbá tó mú wá mídíà tí wọ́n bolo Sunday Igboho tí kàn gbọ́jú tó láwọn ìlú ẹkùn àwọn tó láwọn OPC àwọn làwọn lè ṣe ẹ pé àbá náà jáde kó náà fún àwọn tí wọ́n kọ́ ọmọ Ológbòmọ̀ṣọ́ ní 2 hours after 2 weeks kó náà wá kọ́lọ́pàá lẹ́yìn fún wájú lọ kó wọn wá èyí láàfin mọ̀pọ̀ tó ra wọn ní ìka máa sọ̀rọ̀ dé gbogbo yẹn ní ìka máa sọ̀rọ̀ gbogbo yẹn tábà fẹ́ tàbùkù ẹnì kankan àìló ká máa sọ̀rọ̀ dé gbogbo yẹn ohun tá a kàn mọ́ ni pé ká pọ̀ gbogbo ẹ̀ pọ̀ kájọ tó ká mọ̀ mọ́ta kí igun ilé ìbágun ilé ṣe táyé pé nǹkan kan náà gbogbo wa ń lé táyé pé ibìkan náà gbogbo wa ń lé láti dé táyé pé èròǹgbà kan náà wà ní gbogbo wa kí igun ilé ìbágun ilé ṣe kí igun ilé ìbágun ilé ṣe káwọn wá sórí mídíà wa máa sọ̀rọ̀ tí ó bá yẹ mọ́ dàbẹ́ ni pé àbí àwọn ààrẹ lọ lọ́tọ̀ báyìí ìgboro ẹkùn lọ lọ́tọ̀ báyìí ni ká má sọ̀rọ̀ tí ó ti fẹ́ mọ́ dákùn sínú sílẹ̀ bàbá mi ṣe ni bàbá mi ààrẹ ipò àgbàlagbà lẹ́yìn wà ẹ̀yin náà lẹ lè tó ẹ̀yin tẹ̀wá ń pọ̀ àgbàlagbà náà lẹ lè tó ní tí mo kọ̀rọ̀ pẹ́ sọ nígbà tí yan ìtàbí ni pé ẹ̀yin náà ṣiṣẹ́ tó bá sì yá ẹ mọ̀ ríṣẹ́ tá a náà ṣe so àwùrẹ́ ní ká sọ̀rọ̀ débi pé àwọn kan lo kámẹ́rà kò yẹ ká mọ́ lo kámẹ́rà tá a fẹ́ lo kámẹ́rà àyè ní ká sọ̀rọ̀ débi pé ìgbà tí wọ́n á káwọn ọmọ ó fún ẹnìkan fún wọn 2 hours ìgbà tí wọ́n fún wọn 2 hours after 2 weeks ọlọ́pàá tó rescue wọn sọlọ́pàá wọn ló rescue wọn ni tí ọlọ́pàá kàn kún wọn ni. ajé ń gbọ́dọ̀ yẹ tán. lọ́jà àwọn tẹ́wọ́rìsì yẹn táwọn fi gbà wọ́n jáde ó sí gbogbo ya fọ́tò ó rí kọ́ọ̀bù ṣe ń gbé jáde ẹ máa kúra wa lórí àwọn ilẹ̀ Yorùbá. nǹkan tẹ́lẹ̀ òde fi ń kọ́ra mi jẹ ni pé èyí má lè ṣe díẹ̀ díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ ìta bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. èkejì tí àwọn gómìnà bá gbà mo ń kọ́ ọ̀hún state police ó ti ń kọ́ ọ̀hún state police ń sìn ó ti lé ní more than 20 something years mo ti ń kọ́ ọ̀hún kí ìjọba ṣe state police on the structure. èmi state police yẹn ni national assembly ṣe báyìí wọ́n ń ṣe bíìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 state ọwọ́ báyìí kí president buwọ́ sí i president bá ní buwọ́ sí i kí state police bá ní wá àbí tó ra wájẹ mọ́ ọpọlọ lè lọ fi ń jagun ìjọba gbogbo pé kárí mi àwọn ọdẹ àwọn tí ọ́fíìsì bá fẹ́ wọ gbólókè ògùn àríkó lẹ́nà 2 to 3 thousand people wọ́n bẹ̀yìn olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ àdúrí pẹ̀lú kábíyèsí aláàbí mo gbọ́dọ̀ bá ọba ní ọ̀fífẹ́ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n da ọmọ ogun ilẹ̀ Yorùbá lákòóyè kí wọ́n lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun tí gbọ̀ngàn Mákindé ò fọwọ́ sí ṣe mọ̀ pé èèyàn ti gbógun wọ̀lú láì jẹ́ olórí ìlú mọ̀ yẹn. ẹ ṣe Ìbàgàn Adams ẹ̀rọ tẹ́yẹ kọ́ sọ pé nípa ti state police ìrọ̀ yẹn ọ̀rọ̀ gidi ni tẹ́yà pé inú tiwa náà sì dùn tí ìyàwó lè fi gbà láyè tí ìyàwó lè gbà láyè kí state police wà kò ní jẹ́ pé federal ní mọ̀ control ẹ̀ kò ní jẹ́ pé ọ̀dà tí ọlọ́pàá bá gbé láti Àbújá ni ó mọ̀ ṣiṣẹ́ lórí àwọn Fúlàní ò fi lè mọ̀ ìjọba lé wa lórí nígbà jẹ́ pé ìgbà pé state ní mọ̀ give order èyí ń dáa púpọ̀ jù ṣùgbọ́n nípa ìkejì tí ẹ tún sọ léyìí tẹ́bi sọ lákòótán ni pé kí ẹ tó lè kọ́ ọmọ ogun tó tó bíi 2000 wọdún gbó kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ó gbọ́ Ọọ̀ni ọ̀fífẹ́ ó gbọ́ gómìnà ó gbọ́ gbogbo àwọn tó wà nípa agbára kó yẹ kó gbọ́ ó gbọ́ ìyẹn lè pàyínlá tó lè kó àwọn ọmọ ọdún gbó ṣe rí ìgbà tí a fi ń ṣe gbogbo yẹn àwọn tẹ́wẹ́ lọ bá ló ń gbó sáwọn náà ti wá gbọ́ ṣébi táyìn náà takò láti bẹ̀rẹ̀ nìyẹn wípé kó mọ́ lo drone kó mọ́ lo nìkan in the process àwọn tẹ́fẹ́ lọ bá gan àwọn ọ̀tá gan ti mọ̀ àbí nígbà yẹn ti ń ṣe progress bá ti pọ̀ jù tẹ́lẹ̀ ti gbọ́ àwọn tẹ́fẹ́ lọ bá tẹ́lẹ̀ dájú wà kẹfẹ́ lọ sí nínú gbòdì náà tẹ́yìn bá iṣẹ́ tí yóò láṣeyọrí iṣẹ́ tí ó múyàn blow tí yóò múyàn ṣe lọ rí ẹnu tí ó gbọ́ ò ní pọ̀
ẹnu eléyìí àṣẹ olè alẹ́ yẹn fẹ́ ni mọ́ gbogbo apáta la mọ̀ pé ọ̀tá ti wà ní ọ̀rẹ́ ti wà ní ọ̀tá àwọn kéèyàn ti wà ní wa wọ́n wá jọmọ gbé bòńkẹ́lẹ́ àwọn fẹ́ lọ kó wọn àwọn jẹ́ kí gbogbo ayé ó mọ̀ níta ń takò tẹ́lẹ̀ náà nìyẹn náà níta ń takò gangan nìyẹn nígbà bẹ́ẹ̀ lẹ́fẹ́ kó 2000 kìíní wọgbó gbogbo gómìnà mọ̀ gbogbo ọlọ́balẹ́wà ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ bí gbogbo wọn ṣe mọ̀ yẹn ọ̀tá ti mọ̀ gẹ́gẹ́ bí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́yìn fúnra yín ní bájì tẹ́ ń lò tẹ́ ní símbọ̀ tẹ́ ń lò tẹ́ bá kọ́ ọmọ wọgbó tẹ́nìyàn kò mọ̀ táwọn ọlọ́pàá bá yín bẹ̀ kò sí nǹkan tó fi yín ṣe ẹ gbàgbé kò sí nǹkan tó fi yín ṣe tí wọ́n mọ̀ pé ààrẹ ló ká àwọn ọmọ wọgbó táàbí lè bá gómìnà sọ̀rọ̀ gómìnà lásán táàbí gómìnà kan lásán lè bá rí bá sọ̀rọ̀ tó kàn fún yín lọ́la tó fi ń go ahead kò sí nǹkan kan ẹ nílò ẹnìkan kan mọ́ ayé gómìnà lásán lè rí bá sọ̀rọ̀ pé ya gómìnà àti fẹ́ wọgbó tí gómìnà kan lè fún láwọn àrègbẹ́ǹtì tí ló bá tán ẹlẹ́fẹ́ lọ sọ fún gbogbo ayé ti mọ̀ á ṣe publicize pé ààrẹ fẹ́ wọgbó 2000 people náà fẹ́ kó wọgbó máa ti wọgbó àwọn wọn sáré lọ bá sáwọn wà dúró ni. Bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ojú òní ti wà adákun ìyẹ̀bẹ̀ kan lèmi ń tẹ̀fẹ́ bẹ́ẹ̀ á pé ọ̀nà wà tí àti OPC o àtàgbẹ̀kọ̀yà o àti irú ẹkùn o àti vigilante o tí ogun wa lè ṣe papọ̀ tí ogun ẹ̀ tí ó wà lójú kan pé wọ́n ní tàwa fapá kún tán yítò wa ni táyítọ̀ tí àìtọ̀ sójú kan sì ní òjò tí ìbá tọ̀ sójú kan yóò mọ̀ ó bí ọ̀sẹ̀ ni tó bá ṣe é ṣe ká yọ ti pé ẹnìkan ìrò ẹkùn kúrò eléyìí gba ilé àwo tí ogun bá lè kó papọ̀ torí káníkà pọ̀ náà yẹni gbogbo agbára táwọn ọmọ OPC ní tọkọ bá gbára táwọn ọmọ Àmọ̀tẹ́kùn ní tọkọ mọ́ni táwọn Àgbẹ̀kọ̀yà ní táwọn fìjìláńtì gan kún wọn tọkọ gbẹ mọ́ra wọn báńdíìtì ò lè mú wa ṣùgbọ́n nǹkan tó rí nípa nǹkan ìran Yorùbá yìí ni pé tá a ti gbé nǹkan kalẹ̀ báyìí ó mọ pín yẹlẹyẹlẹ ìmọ̀dí tó ń wèsì sọ̀kan tó ìkan fún mi tọ̀rọ̀ wa fi mọ pín yẹlẹyẹlẹ. Ìbà Gani Adams ta ló dọwọ́ kíní kan mú lọ dọwọ́ àyè àgbààgbà náà ni ọwọ́ àyè àgbààgbà náà ló dì ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ tí ó fi dà. Ààrẹ ẹ dákun gbogbo awuyewuye tí àwọn ọmọ OPC tá ń gbẹnu òkè ẹnu búkú agbárí òfò lágbárí wọn tàbí ń tàbùkù lórí ìsàdébò ẹ dákun ẹ bá wa dá wọn lẹ́kùn ẹ̀ kẹ́yìn náà sì ṣàtúnṣe láṣẹ Olódùmarè ojú tẹ́ fi ń wo ní fọ́ ìtẹ́fíngbò ò ní di ilẹ̀ Yorùbá sì ní bàjẹ́ mo kí ọ ẹ làbọ̀rú ẹ làbọ̀ ìbọ̀ iṣẹ́. ọ̀lẹ́gbọ́n yìí ọ̀yìn yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ bá ń comment kan bá mi like ẹ sì máa pín káàkiri kí nìkan tẹ́yìn rí sí gbogbo analysis tí Talọ́lọ́run ṣe lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams àti Sunday Igboho sà ẹ jẹ́ darapọ̀ lábala àrùwú sí nǹkan ẹ bá ń fi èròǹgbà tí yín síbẹ̀ ẹ bá ń comment kan bá mi like kẹsì máa bá mi pín fọ́nrán káàkiri kó kálé kókó dẹ́sẹ̀ kókó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àníri jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rà ńlẹ̀ Àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin
tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ ò le, ìwọ ọkùnrin sẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.